ìjà kẹ̀ Ọọ̀ni àti Aláàfin rárá o. Ní ọjọ́ 27 oṣù keje July 27, 1976, Aláàfin Lámídì Ọláyíwọlá Adéyẹmí kọ̀wé pàtàkì kan sí Ọọ̀ni Adésọjí Adérẹ̀mí. Lẹ́tà kan tó lágbára ni. Ohun tó ṣẹlẹ̀ ni pé ní ọjọ́ 17 oṣù náà gan, ìyẹn ní sátidé ọjọ́ àbámẹ́ta July 17, 1976, wọ́n fẹ́ fi ọba kan jẹ ní ìlú kan tí wọ́n ń pè ní Ìta-Àkún lẹ́bàá Ìkirè. Nígbà náà abúlé kékeré kan tó wà lábẹ́ Ìkirè ni. Lásìkò náà Ìkirè kò tíì ní adé, baálẹ̀ ni wọ́n ń jẹ níbẹ̀. Nígbà tí abúlé tó wà ní abẹ́ baálẹ̀ kan bá wá fún ara ẹ̀ lọ́ba, nǹkan ìyanu ló jẹ́. Oyè ọba yìí ni Sòókò Ìta-Àkún. Ohun tó sì ṣẹlẹ̀ ni pé nígbà tí ọba náà yóò jẹ, ó pe àwọn Sòókò Ifẹ̀. Àwọn yẹn lọ láti bá a ṣe ayẹyẹ, wọ́n sì gbé adé kà á lórí. Ọ̀rọ̀ náà sì dàbí pé Ọọ̀ni Adésọjí Adérẹ̀mí ló ní kí wọ́n lọ fi ọkùnrin náà jọba bí aṣojú òun tí yóò sì jọ̀gá lé baálẹ̀ Ìkirè lórí. Ọ̀rọ̀ náà dùn Aláàfin, pàápàá nígbà tí ìwé ìròyìn Sunday Sketch gbé ní ọjọ́ 18 oṣù keje 1976 yìí pé wọ́n ti lọ́ba aládé nílùú Ìta-Àkún lẹ́bàá Ìkirè, tó sì ya fọ́tò ibi tí wọ́n ti ń dé e ládé. Ohun tó jẹ́ kí Aláàfin kọ̀wé sí Ọọ̀ni nìyí. Àmọ́ nínú ìwé tí Aláàfin kọ, ọba Adéyẹmí fi ìtàn balẹ̀. Bẹ́ẹ̀ ló pe àkíyèsí Ọọ̀ni sí àwọn ọ̀rọ̀ kan tí bàbá náà fúnra ẹ̀ ti sọ nípa ọba tó yẹ kó máa dé adé àti ọ̀nà tí irú ọba náà gbọ́dọ̀ tọ̀. Bẹ́ẹ̀ ni kò sí èébú tàbí ọ̀rọ̀ àlùfàǹṣá kan nínú lẹ́tà náà. Lẹ́tà tó kún fún ọgbọ́n pẹ̀lú òye ni. Àlàyé ọ̀rọ̀ náà sì yé èèyàn yékéyéké. Ìyẹn ló ṣe jẹ́ lọ́jọ́ kẹta péré lẹ́yìn tí Aláàfin kọ̀wé sí Ọọ̀ni Adérẹ̀mí yìí, kábíyèsí náà dá èsì ìwé ẹ̀ padà. Ọba náà ní ọ̀rọ̀ tí Aláàfin sọ yìí bó ṣe àjòjì sí bẹ́ẹ̀ náà ló ṣe àjòjì sóhun. Ó lóun kò mọ kinní kan nípa ẹ̀ rárá, pé ọ̀pọ̀lọpọ̀ Sòókò ló wà ní Ilé Ifẹ̀. Bí Sòókò míì bá sì fẹ́ jẹ lẹ́yìn odi, àwọn Sòókò tó wà ní Ifẹ̀ a máa lọ bá a ṣe ayẹyẹ. Pé ohun tí òun gbọ́ nìyẹn, àmọ́ láti lọ gbé adé ka orí Sòókò níbì kan, òun náà kò gbọ́ irú ẹ̀ rí o. Ṣá Ọọ̀ni ní òun ti pe àwọn Sòókò tó lọ síbẹ̀, òun ti ní kí wọ́n jẹ wọ́n níyà dáadáa, bẹ́ẹ̀ ni kí wọ́n sáré padà sí ìlú Ìta-Àkún yìí kí wọ́n lọ gba adé yẹ̀bùyẹ̀bù tí wọ́n gbé ka ẹni tí wọ́n pè lọ́ba náà lórí wá fóun ní kíákíá. Báyìí ni ọ̀rọ̀ tí ìbá dógun, tí ìbá bí wàhálà láàrin àwọn ọba méjèèjì parí láìsí ẹnìkẹta tó dá sí i. Ọọ̀ni kò mọ ohun tí àwọn tí wọ́n lọ fi ọba jẹ́ ṣe. Àmọ́ nígbà tó jẹ́ abẹ́ Ọọ̀ni ni agbègbè náà wà ní Aláàfin ṣe bínú. Síbẹ̀ kò sọ̀rọ̀ kàṣàkàṣà sí Ọọ̀ni. Nígbà tí Ọọ̀ni sì wá ṣàlàyé, Aláàfin rí i pé ọba ńlá náà kò ní àṣìṣe kan. Bí wọ́n ti yanjú ọ̀rọ̀ láàrin àwọn alágbára méjèèjì rèé. Bí wọ́n ti máa ń yanjú ọ̀rọ̀ láàrin àwọn ọba gidi nílẹ̀ Yorùbá nìyẹn. Ọ̀rọ̀ náà kò jáde síta o. Aráàlú tàbí àwọn ọba kéékèèké kan kò sì sọ pé àwọn gbọ́. Kódà ìjọba kò gbọ́ sí i. Bí kò sì ṣe lẹ́yìn tí wọ́n ń kọ̀wé nípa ìtàn Aláàfin tí ọba Adéyẹmí kó lẹ́tà méjèèjì jáde, kò sẹ́ni tí ìbá gbọ́ ọ̀rọ̀ náà rárá. Èdè àìyedè láàrin Ọọ̀ni àti Aláàfin kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ rárá o. Ó ti wà tipẹ́ gan-an ni. Ìgbàgbọ́ tí ọ̀pọ̀ èèyàn sì ní tẹ́lẹ̀ ni pé Ọọ̀ni tó wà nípò yìí àti irú Aláàfin tuntun tó ṣẹ̀ṣẹ̀ jẹ yìí, wọn yóò jọ ṣiṣẹ́ pọ̀ láti rí i pé kò sí kùnnú kankan mọ́. Nítorí tí nǹkan bá ti ṣẹlẹ̀ láàrin wọn, gbogbo ilẹ̀ Yorùbá ni yóò mọ̀ ọ́ lára. Ohun tó jọ pé inú ṣe bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá níbi gbogbo rèé lórí ìwé tó jáde láti ààfin Aláàfin tuntun ọba Abímbọ́lá Akeem Owóadé. Kò sẹ́ni tó ka lẹ́tà náà tó jẹ́ èèyàn gidi tí inú kò ní bí, àfàwọn abánidá má báni débẹ̀ àtàwọn adárúgùdù sílẹ̀ lásán. Púpọ̀ èèyàn kò gbà pé ìwé náà ti ọ̀dọ̀ Aláàfin jáde, tàbí pé kò mọ ohun tó wà níbẹ̀ rárá tó fi gba akọ̀wé ìròyìn ẹ̀ Bọ̀dé Dúrójayé láyè láti gbé irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde sí gbangba. Èdè tí wọ́n fi kọ lẹ́tà náà kò dáa rárá. Kò jọ èdè ẹni tó nímọ̀ nípa iṣẹ́ ìṣàkóso,
kò jọ tẹni tó mọ̀wé tààrà pàápàá, ó kàn jọ ti ẹnìkan tó ń taná wájà tàbí wá iyì kiri. Dájúdájú pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí Aláàfin Ọ̀wọ́ Adé ti sọ jáde lọ́pọ̀ ìgbà pé òun ò ní ìkùnsínú kankan pẹ̀lú Ọọ̀ni, irú lẹ́tà bẹ́ẹ̀ kò lè ti ọwọ́ ẹ̀ jáde. Yàtọ̀ sí èdè àbùkù tó wà nínú ìwé ọ̀hún láti fún Ọọ̀ni ní gbèdéke ọjọ́ 2 sí 3 láti fi gba oyè lọ́wọ́ ẹnjiníà Dọ̀tun Sànúsí tí wọ́n fún lóyè, àìríkanṣèkan nìwé ọ̀hún jẹ́. Ohun táwọn èèyàn ṣe ń sọ náà pé lẹ́tà náà kò lè wá láti ọ̀dọ̀ Aláàfin rèé. Wọ́n ní Dúrójayé ló ń dá ìjọba tirẹ̀ ṣe, àti pé nígbà tí nǹkan sì búrẹ́kẹ́, Aláàfin kò lè sọ pé òun kọ́ lòun rán, tàbí pé bí òun ti rán an níṣẹ́ kọ́ nìyẹn. Ohun yòówù tó jẹ́ ṣá, irú lẹ́tà láti ọ̀dọ̀ Aláàfin sí Ọọ̀ni kì í ṣe lẹ́tà tó gbọ́dọ̀ jáde síta tàbí lẹ́tà orí ayélujára. Ìdí ìbínú ọ̀pọ̀ ọmọ Yorùbá nìyẹn. Aburú tí àwọn akọ̀ròyìn tàbí akéde tí kò kọ́ṣẹ́ náà tàbí àwọn tí wọ́n jẹ́ ọmọdé ìdíṣẹ́ ọ̀hún máa ń ṣe kì í kéré. Èyí tó sì burú ni pé irú wọn ni àwọn èèyàn ńlá máa ń lò láti fi wọ́n ṣe akọ̀wé ìkéde tí wọn yóò kàn jókòó hun nǹkan pọ̀ láti fi ṣàlàyé owó oṣù tí wọ́n ń gbà lọ́wọ́ olúwa wọn. Àwọn èèyàn yìí a máa sáré gbé nǹkan jáde láì ṣe ìwádìí kúnkún tó, tàbí láì béèrè lọ́wọ́ ẹni tí wọ́n ń ṣiṣẹ́ fún kí wọ́n tó gbé e jáde. Wọn kò sì mọ òwe pé tí a bá rán ni níṣẹ́ ẹrú ká fi tọmọ jẹ. Ìdí ni pé bí Aláàfin Ọ̀wọ́ Adé bá mọ̀ nípa ìwé tí Dúrójayé ní òun kọ lórúkọ ọba náà yìí, nǹkan burúkú gbà ni o. Ohun tí àwọn èèyàn ṣe ń sọ pé ọba náà kò lè mọ̀ nìyẹn, nítorí yàtọ̀ sí pé ọba tó kàwé ni, ọba tó ti ṣiṣẹ́ ní àwọn iléeṣẹ́ ńláńlá tó sì mọ bí ètò ìṣàkóso ti jẹ́ ni, kò sì gbọ́dọ̀ jẹ́ òun ni yóò wà nídìí irú ìwé játijàti bẹ́ẹ̀, nítorí ọ̀rọ̀ tí kò nítumọ̀ gbáà ni. Bí Dúrójayé tó gbé ìwé yìí jáde bá ṣe ìwádìí kékeré, dájúdájú yóò mọ̀ pé ọ̀rọ̀ náà kò gbọ́dọ̀ tẹnu òun jáde. Ìdí ni pé ọ̀rọ̀ oyè ọ̀kan lọ́mọ ilẹ̀ Yorùbá tí wọ́n fi olóyè Dọ̀tun Sànúsí jẹ yìí kì í ṣe pé kinní náà ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ tàbí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ fi joyè náà ni. Wọ́n ti fi Sànúsí, alága iléeṣẹ́ Ìlàjì lọ́nà Àpọ́nrán nìbàdàn, jẹ ọ̀kan lọ́mọ ilẹ̀ Yorùbá yìí láti ọdún 2019 ni. Bẹ́ẹ̀ ni, ní 2019 ni Ọọ̀ni Adéyẹyè Ògúnwùsì ti fún un lóyè náà. Bó ṣe jẹ́ ni pé ní ọjọ́bọ̀, ìyẹn ọjọ́ Àlàmísì tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 17 oṣù kẹwàá ọdún 2019, ọjọ́ náà jẹ́ ayẹyẹ ọjọ́ ìbí Ọọ̀ni. Ṣùgbọ́n ọjọ́ yìí náà ni ayẹyẹ ọjọ́ ìbí ẹnjiníà Jubril Dọ̀tun Sànúsí. Ọmọ ọlọ́jọ́ ìbí kan náà làwọn méjèèjì ṣe. Ọọ̀ni wá gbéra láti Ilé-Ifẹ̀, ó ní òun lọ sí Àkọ́rán nìbàdàn láti lọ bá ọlọ́jọ́ ìbí bíi tòun ṣe ayẹyẹ. Àmọ́ kì í ṣe ayẹyẹ bẹ́ẹ̀ náà ni ọjọ́ tí Sànúsí ń fi ayẹyẹ ọjọ́ ìbí ẹ̀ yìí sí ẹ̀ka àṣà àti ìṣe ní Ìlàjì Sport Resort ni. Ọọ̀ni nìkan ká ló sì lọ sí Ìlàjì pàápàá lásìkò náà. Olúbàdàn Sálíù Adétúnjí wà níbẹ̀. Bẹ́ẹ̀ ni Asẹ́yìn ìlú Ìsẹ́yìn, Elérùwà Ìrúwà, Alákànrán Àkànrán àti alága ẹgbẹ́ àwọn ọmọ Ìbàdàn àsìkò náà, Olóyè Yẹmí Ṣọládòyè. Níbi ayẹyẹ yìí ni Ọọ̀ni ti kéde pé òun fi Sànúsí jẹ ọ̀kan lọ́mọ ilẹ̀ Yorùbá. Ìròyìn ọ̀rọ̀ náà wà nínú ìwé The Punch, èyí tó jáde ní ọjọ́ 23 oṣù kẹwàá ọdún 2019. Nígbà tó di ọdún 2020, nínú oṣù kẹwàá kan náà, ní ọjọ́ 17 oṣù tí ayẹyẹ ọjọ́ ìbí Ọọ̀ni àti ti Ìlàjì tún wáyé, Sànúsí gbéra láti Ìbàdàn, òun náà lọ sí Ilé-Ifẹ̀ láti bá Ọọ̀ni ṣe ayẹyẹ. Ní ọjọ́ yìí, Ọọ̀ni tún kéde lójú gbogbo àwọn èèyàn tó wà níbẹ̀. Bẹ́ẹ̀ làwọn oníròyìn sì gbé pé Ọọ̀ni ti fi Sànúsí jẹ ọ̀kan lọ́mọ ilẹ̀ Yorùbá, àti pé tí kò bá sí àjàkálẹ̀ àrùn COVID ni ọkùnrin náà ìbá ti wúyè náà tipẹ́tipẹ́ o. Ọ̀pọ̀ àwọn ìwé ìròyìn ni wọ́n gbé eléyìí náà jáde lọ́jọ́ náà gan-an, àti lórí ayélujára, àti ní ọjọ́ kejì tí í ṣe ọjọ́ 18 oṣù kẹwàá 2020. Eléyìí ni pé kì í ṣe àná tàbí ìjẹta ní Ọọ̀ni ṣẹ̀ṣẹ̀ fi Sànúsí jẹ ọ̀kan lọ́mọ. Ohun tó wá ṣe pàtàkì níbẹ̀ ni pé lásìkò náà Aláàfin Lámídì Ọláyíwọlá Adéyẹmí wà láyé, ó wà láàyè, ó sì wà láyè rere. Irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kò sì lè lọ kí Aláàfin Adéyẹmí má gbọ́. Bí Aláàfin Adéyẹmí bá gbọ́ tí kò jà tí kò sì pariwo, báwo wá ni ọba tí wọn kò fi oyè náà jẹ lójú ẹ̀ yóò ṣe wá pariwo? Èyí ló fi hàn pé
ọkùnrin tó gbé ọ̀rọ̀ náà jáde lórúkọ Aláàfin kò ṣe ìwádìí kankan rárá, torí bó bá ṣe ìwádìí gidi ni, kódà kí kábíyèsí gbé ọ̀rọ̀ náà fún òun ìbá lè sọ fába náà pé ọjọ́ ọ̀rọ̀ ọ̀hún ti pẹ́ o. Ìwádìí fi hàn pé bí ọ̀rọ̀ bá di ọ̀rọ̀ ká fi ẹnìkan jẹ oyè kan tó jẹ́ ti ilẹ̀ Yorùbá, nǹkan ẹlẹgẹ́ gbáà ni. Ẹni tí kò bá sì mọ̀dí ọ̀rọ̀ náà kò gbọ́dọ̀ dá sí i. Àwọn ọba àti àwọn olóṣèlú pẹ̀lú àwọn alágbára a máa lo kinní náà láàrin ara wọn láti fi tàbùkù tàbí láti fi àjùlọ hàn ara wọn. Abẹ́ Aláàfin àti Ọọ̀ni ni wọ́n sì máa ń sá sí jùlọ. Ọ̀rọ̀ ká fi ẹnìkan joyè ilẹ̀ Yorùbá yìí sì ti ń dá nǹkan sílẹ̀ ó ṣe díẹ̀ náà. Ní 1991, nígbà tí Ọọ̀ni Síjúadé lóun yóò fi tọ́ọ̀mù ìkímì jẹ akínrọ́gun ilẹ̀ Yorùbá, nǹkan ṣe lọ́dún náà lọ́hùn-ún o. Tọ́ọ̀mù ìkímì ni alága ẹgbẹ́ òṣèlú NRC nígbà náà. Òun sì ń wá láti fẹsẹ̀ tẹlẹ̀ nílẹ̀ Yorùbá kí wọ́n lè rí ẹgbẹ́ wọn bí ẹgbẹ́ tó fẹ́ràn wọn. Nígbà tí òun alága ẹgbẹ́ náà tó wá láti ẹsẹ̀ odò bá ti lè gboyè lọ́dọ̀ Ọọ̀ni Ilé-Ifẹ̀. Bí wọ́n ṣe to oyè náà fún nìyẹn, wọ́n sì ní kó máa bọ̀ wá jẹ oyè ní ọjọ́ 9 oṣù kẹta March 9, 1991. Ọ̀rọ̀ yìí bí nǹkan míì láàrin àwọn ọba yìí nítorí Aláàfin kọ̀wé sí ìkímì ó sì kọ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Nínú ìwé tí Aláàfin kọ sí ìkímì, ó ní kó má gba oyè Yorùbá kankan lọ́wọ́ Ọọ̀ni o, nítorí kò sí ọba kankan tó lágbára nílẹ̀ Yorùbá tó gbọ́dọ̀ fi ẹnikẹ́ni jẹ oyè Yorùbá lẹ́yìn òun Aláàfin. Bẹ́ẹ̀ náà ló sì kọ̀wé sí gómìnà tó kó oríṣiríṣi ẹ̀rí kalẹ̀ pé òun nìkan lọ́ba tó lè fi ẹnikẹ́ni jẹ oyè tó bá ti ní orúkọ Yorùbá nínú. Ohun tí Kàrímù Àdìsá ti ṣe gómìnà Ọ̀yọ́ ìgbà náà gbọ́ rèé, ló bá pàṣẹ pé kí Ọọ̀ni Síjúadé sinmi ọ̀rọ̀ oyè náà kíá. Àmọ́ Síjúadé ní èèwọ̀ ni pé kò sí ẹnìkan tí dá òun Ọọ̀ni dúró nítorí òun láṣẹ lórí gbogbo ayé ni. Ọ̀rọ̀ yìí ń bọ́rọ̀ míì. Nígbà náà ni Ọọ̀ni Síjúadé ní níbi tí òun wà yẹn òun lè gba adé lórí Aláàfin tí yóò sì di èèyàn lásán tí yóò kàn máa rìn kiri nítorí òun Ọọ̀ni lòun fún un ní adé tó ń dé. Aláàfin náà fèsì, ó ní 13 Ọọ̀ni kò lè gba adé lórí òun o, pé bó bá sì tó bẹ́ẹ̀ kó máa bọ̀ lọ́yọ̀ọ́. Ẹ gbọ́, ta ni yóò lọ sí Ọ̀yọ́ irú ìyẹn? Wọ́n fa ọ̀rọ̀ náà lọ, wọ́n fà á bọ̀. Ọọ̀ni fi ìkímì joyè o, ṣùgbọ́n oyè akínrọ́gun of the source ló fi jẹ. Láti ìgbà náà ló sì ti jẹ́ of the source tàbí ti Oòduà, bíi jagun of the source tàbí jagun Oòduà ni ẹni tí Ọọ̀ni Síjúadé bá fi joyè máa ń jẹ́. Àmọ́ kì í ṣe pé ọ̀rọ̀ náà tán síbẹ̀, nítorí àwọn náà ń wa Aláàfin Adéyẹmí fúnra ìdẹ. Ohun tó ṣẹlẹ̀ náà kò dùn mọ́ ọ̀pọ̀ àwọn aṣáájú Yorùbá míì nínú rárá. Ní 2008, lásìkò tí ìjà náà ṣì ń lọ lábẹ́nú, àsìkò náà ni Aláàfin sáré fi Afẹ́ Babalọ́lá joyè ààrẹ bá amòfin ilẹ̀ Yorùbá. Ọgbọ́n ni Aláàfin lò, ó mọ̀ pé Afẹ́ kò fi taratara fẹ́ràn Ọọ̀ni, wọn kì í ṣọ̀rẹ́ tó bẹ́ẹ̀, àti pé lọ́ọ̀yà ńlá ni. Bí ọ̀rọ̀ bá di kéèsì, ó kájú ẹ̀, ó ṣòó, kò sí ohun tí ó ṣẹlẹ̀ tí apá rẹ̀ kò ní ká. Òun ni wọ́n bá fi Afẹ́ jẹ ààrẹ bá amòfin ilẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ náà bá Síjúadé àti àwọn àgbà Yorùbá kan lójijì. Àwọn yìí ní Aláàfin náà kò lẹ́tọ̀ọ́ láti fi ẹnìkan joyè ilẹ̀ Yorùbá. Tí wọ́n bá fẹ́ fi ẹnikẹ́ni joyè ilẹ̀ Yorùbá, Ọọ̀ni àti Aláàfin ni wọ́n jọ gbọ́dọ̀ fọwọ́ sí i, torí àwọn méjèèjì ni aṣáájú fún gbogbo Yorùbá. Ṣùgbọ́n wọ́n ti fi Afẹ́ Babalọ́lá joyè, kò sí ohun tí ẹnikẹ́ni lè ṣe sí i mọ́. Ọ̀rọ̀ náà ti ẹ̀ wá di nǹkan nígbà tí Afẹ́ fúnra ẹ̀ ní Aláàfin ti sọ fóun pé òun ò tún gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fún ọba kankan nílẹ̀ Yorùbá mọ́ ju òun Aláàfin nìkan lọ, àti pé ààrẹ bá amòfin ju gbogbo olóyè yòówù lọ àti ọba kéékèèké. Pẹ̀lú èyí, àwọn Ọọ̀ni ń dúró de Aláàfin. Ló bá di ọjọ́ 15 oṣù kínní ọdún 2008 ní Aláké ilẹ̀ Ẹ̀gbá bá yọ olóyè Àlàbá Lọ́sìn nípò gẹ́gẹ́ bí ìyálóde Ẹ̀gbá. Ní Lọ́sìn bá sáré tọ̀ Aláàfin Adéyẹmí lọ, ó ní kí wọ́n fi òun jẹ oyè ìyálóde ilẹ̀ Yorùbá. Èyí ni láti tàbùkù fún Aláké àti láti fi hàn Aláké pé òun ìyálóde Ẹ̀gbá tó yọ yìí òun jù ú lọ. Ní Aláàfin bá kéde láìpẹ́ jọjọ, ìyẹn lẹ́yìn tí wọ́n ti fa ọ̀rọ̀ náà lọ tí wọ́n fà á bọ̀ tí wọ́n sì ti mọ bí wọn yóò ṣe ṣe. Ní Aláàfin bá kéde pé wọ́n ti mú ìyálóde fún ilẹ̀ Yorùbá o, Àlàbá Lọ́sìn ni. Ọọ̀ni ò mọ̀, kò tiẹ̀ sẹ́ni tó pè é sí. Ní Frederick Fásẹ̀hùn, olùdásílẹ̀ OPC bá jáde,
ló ní kò sí ọba kan tó lágbára láti fi ẹnikẹ́ni joyè tí yóò jẹ́ ti gbogbo Yorùbá, àpapọ̀ àwọn ọba ló gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. ṣùgbọ́n Aláàfin kò dáhùn o. nígbà náà ni Ọọ̀ni síjú adé pè pàdé pẹ̀lú gómìnà Ọlágúnsóyè Òyìnlọ́lá ti ìpínlẹ̀ Ọ̀ṣun àti gómìnà Àlàó Akálà ti ìpínlẹ̀ Ọ̀yọ́ lálẹ́ ọjọ́ tí oyè náà sún mọ́lé ní ààfin ẹ̀ ní ọwọ́ alẹ́ pátápátá. nígbà tí oyè náà kù ọ̀la, Akálà pàṣẹ fún Aláàfin Adéyẹmí pé kò gbọ́dọ̀ fi lọ́sìn joyè ìyálóde ilẹ̀ Yorùbá o. láti mú ọ̀rọ̀ iṣẹ́, Akálà gbéra ní kùtùkùtù ọjọ́ oyè yìí gan, ó di Ọ̀yọ́ lọ́dọ̀ Aláàfin. bẹ́ẹ̀ ni wọ́n sí Aláàfin mọ́lé pé kò gbọ́dọ̀ fi ẹnikẹ́ni joyè. nígbà tí àwọn àlàbá lọ́sìn jó dé tìlù tìfọn, bíṣọ́ọ̀bù Ayọ̀ Ládìgbòlù ló yọjú sí wọn pé ọ̀rọ̀ oyè náà kò ní lè wáyé lọ́jọ́ náà mọ́, àwọn yóò fi ọjọ́ sí i ni. wọn kò rí ọjọ́ fi sí ìwúyè náà títí dọ̀la. bó tiẹ̀ jẹ́ pé títí tó fi kú, ìyálóde ni wọ́n ń pe obìnrin náà ìyálóde ilẹ̀ Yorùbá nítorí ó ní wọ́n ti fi òun joyè, ìwúyè lásán lòun fẹ́ ṣe. bí ọ̀rọ̀ káfíníjoyè pẹ̀lú orúkọ Yorùbá sì ti rí rèé títí tí àwọn ọba méjèèjì fi wọ káà ilẹ̀ lọ. ìyẹn ni gbogbo àwọn tí wọ́n mọ̀ nípa ọ̀rọ̀ náà ṣe ń rò pé àwọn ọba méjèèjì tí wọ́n di ilẹ̀ Yorùbá mú báyìí yóò lè yanjú ọ̀rọ̀ náà, tí wọn kò sì ní jẹ́ kí àwọn ọmọ kéékèèké kan máa ṣe ẹnu wọ́yọ̀wọ̀yọ̀ sí i. Ọọ̀ni ọba Ògúnwùsì ti ṣe dáadáa báyìí. ó ní ẹnikẹ́ni láti ààfin òun kò gbọ́dọ̀ wí kinní kan sọ̀rọ̀ náà, ohun tí wọ́n sì ń pè lágbà gan-an nìyẹn. ó kù kí Aláàfin kìlọ̀ fáwọn ọmọ tirẹ̀ náà tí wọ́n kọ irú ìkọkúkọ báyìí láì wádìí, káwọn ọba méjèèjì sì mọ bí wọn yóò ti sọ̀rọ̀ náà yanjú láàrin ara wọn nìkan. ohun tí ọ̀pọ̀ ọmọ Yorùbá títí lórí àwọn àgbààgbà ìlú ń sọ tí wọ́n sì ń fẹ́ nìyẹn, nítorí tàwọn ọba yìí nìkan kọ́ o, nítorí àlàáfíà ilẹ̀ Yorùbá ni, torí ìrọ̀rùn igi náà ní ìrọ̀rùn ẹyẹ o. Ọláyíwọlá Alága ló yẹ ọ̀rọ̀ ìkùnsínú tó ń lọ láàrin Aláàfin pẹ̀lú Ọọ̀ni yìí wò fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. ẹ kú dédé àkókò yìí.